ẹ̀yin tèmi ó gàgàrà àní dómi lẹ́ẹ̀kan sí ká tó lọ àní dómi lẹ́ẹ̀kan sí ká tó lọ dómi lẹ́ẹ̀kan sí ká tó ṣe pé ó dìgbà ó ṣe ká má fi kú yára wa ká má fàrùn yára wa bàbá yìí ti mọ̀ o bàbá yìí ti mọ̀ o dómi lẹ́ẹ̀kan sí ká tó block ara wa dómi lẹ́ẹ̀kan sí máa wàá dómi lẹ́ẹ̀kan sí ká tó lọ ká tó block ara wa ká tó mọ̀ pera wa ní exes as in yes o understand nǹkan tí mo mean ni dómi lẹ́ẹ̀kan sí àbá yes at least ká fi yẹn ṣe bye bye ká sì mọ́ sọ̀rọ̀ síra wa mọ́ you understand dómi lẹ́ẹ̀kan sí ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi á jẹ àwọn point by two ṣe wà tá a bá ti gbé ọ̀rọ̀ wá báyìí a fẹ́ kọ́ ẹ̀kọ́ ni ẹ ṣe sùúrù ọ̀rọ̀ àwọn wo làwọn á sọ ẹ ṣe sùúrù ó ṣeé ṣe kí n recommend apps tó máa ṣe yín láǹfààní tí fídíò yóò bá pọ̀ jù ọ̀rọ̀ táwa làwọn á sọ ọ̀rọ̀ tó ń trending lọ́wọ́lọ́wọ́ ni ọ̀rọ̀ tó ń lọ káàkiri ẹ̀rọ ayélujára àbáwọn ṣe ń pè é ó wá ṣe mí láàánú oní tiwa ẹ̀yin náà mọ presenter Who Wants to Be a Millionaire tá à ń pè ní Frank ó ní ọ̀rọ̀ rẹ̀ ń circulate o kí ló wá fà á kí ló mú ọ̀rọ̀ yìí wá ó ní pé èèyàn kan lọ sọ̀rọ̀ èèyàn kan lọ kọ́mẹ́ǹtì pé lágbájá báyìí tí wọ́n pè ní Chike ó ń bá ìyàwó lágbájá báyìí sùn tó mistake àbí I don't know àbí torí pé a lè fi kẹ́kọ̀ọ́ òun náà ni èèyàn tí wọ́n sọ Frank bàbá wa Who Wants to Be a Millionaire bó ṣe lọ kọ́mẹ́ǹtì ni pé ìwọ yìí ó wà intelligent àwọn èèyàn bá gbé pé àṣẹ lóòótọ́ lọ̀rọ̀ náà àṣẹ lóòótọ́ ni Chike ń bá ìyàwó Frank sùn àṣẹ lóòótọ́ ni meanwhile ṣe rí Chike yìí náà wọ́n ti interview rẹ̀ rí o bóyá màá show fídíò yẹn bíbí tó sọ wípé òun like àwọn elderly women àwọn matured women pé kí ló ń fẹ́ fa àwọn 23 sí pé wàhálà àwọn ti pọ̀jù àwọn matured àwọn 50-50 ó lọ àwọn tó ń like nìyẹn ẹ̀yìn tèmi àwọn 50-50 ṣé ìyàwó ti yẹ kọ́ ó lè ṣe ìyàwó rẹ̀ ó lè ṣe ìyàwó ẹ̀ so àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pity Frank èdè o pé ó mà ga o in this process bá a ṣe ń pity rẹ̀ lọ́wọ́ lórí comment yẹn ni voice note tí ẹ gbọ́ tí mo sounding rẹ̀ yẹn tí mo sounding voice note yẹn because tó bá yẹ tí bá play rẹ̀ ó ṣeé ṣe kán mọ́ gbà wọlé o ẹ̀yin tèmi ìwọ tó bá fẹ́ gbọ́ tó bá fẹ́ confirm ẹ̀yin kan gàtẹ̀ tí máa rí ẹ̀yin gan ti rí ìwọ tó bá ti rí tẹ yes ìwọ tó bá ti rí voice note yẹn sọ pé yes ẹ̀yin kan ti rí torí ẹ̀yin kan mọ̀ bí mi pé Ajia where is it true is it like it's true gbogbo nǹkan tí bá sọ true ni tó bá ṣe pé mo gbọ́ mi ò ní wá bá yín sọ ṣóyé yín in the process àmọ̀ èèyàn tó yá ibi kó mọ̀ sympathize pẹ̀lú ẹ̀ o playing emotional kinní kan game bóyá ni mo sọ òun ni àwọn èèyàn Frank ló ju voice note yẹn síta tí àwọn tiwa wá rí tá a mọ́wọ́ àwa gbọ́ voice note tẹ́lẹ̀ tí mo sọ yẹn tí odidi ìyàwó ilé alágbèrè tó wá ń bẹ ọmọ boy olórin kan tó jẹ́ pé ìwọ ìyàwó ilé ó mọ̀ pé olórin yìí ó máa ní access sí obìnrin púpọ̀ ó wá ń bẹ pé kó fún ẹ lóko ẹ̀ kan dó kó tó di pé ẹ ṣe bye bye torí ọkọ ilé rẹ ti mọ̀ Allahu Akbar ọmọ. Chike ń dó ìyàwó Frank Edoho. Chike, I be a soldier for you. I'm getting better in Kung Fu. Don't kill ìyàwó Frank Edoho. Mọ́lẹ̀. It's why I don't like anybody I'm dating come and do love song. All those, baby, you are beautiful. Not play that nonsense in my house. Òbò ìyàwó yà máa wet inú ilé. O ní mọ̀ pé ọjọ́ kan bó ṣe ń jó orin love song yẹn, ó fẹ́ lọ padà do favourite musician yẹn ni. Frank Edoho tó jẹ́ wípé ìgbà táwa kéré when we were young he was giving people money. Chike ń fi abíyé sójà for you ó fi marinate òbò ìyàwó oníyàwó nínú ilé. That's why I don't like flavour. Kò sí àwọn ẹni tí flavour burúkú yẹn náà tí ò lè kí mọ́lẹ̀. Wọ́n fẹ́ gba omijé lójú ẹ̀gbọ́n. ẹ̀yin tèmi process tá a wà nìyẹn tá a wá ń pity Frank Edoho bí àwọn ayé tẹ̀mọ̀ àwọn ayé tàwí bí wọ́n ṣe lọ wú interview kan jáde nìyẹn Frank Edoho kan jáde nìyẹn ibi tó ti ń sọ wípé wọ́n na ìyàwó on a good day ló ṣe interview yẹn ẹ dẹ̀ mọ̀ pé Frank Edoho authoritative man ni a man of his words ó dẹ̀ ní calibre tiẹ̀ is a ladies man ẹ̀yin náà mọ̀ ṣóyé yín on a good day ló ṣe interview yẹn tó lọ wúwá jáde o ló bá sọ wípé the best way láti treat obìnrin wọ́n na obìnrin èwo làbúrò náà obìnrin
ó ní má na obìnrin o, kò nídìí kó na obìnrin, to maintain your respect. Tí obìnrin yẹn bá ti ṣẹ̀ ẹ́, má bá sọ̀rọ̀ mọ́. Òun ló ń kí ni mí ní má bá sọ̀rọ̀ mọ́? Ó ní malice, ó mọ keep malice. That is to say, òun keep malice. Ó mean ní pé ò ní bá sọ̀rọ̀ mọ́, ò ní jẹ oúnjẹ rẹ̀ mọ́, kódà ò ní fọwọ́ kan, ò ní dó as ọkọ. Bí àwọn tèmi ṣe gbà kan rí nìyẹn tí wọ́n sọ pé yes, òun ló fà á, pé Frank ló mọ̀ọ́mọ̀ balẹ̀ ara rẹ̀ jẹ́. Báwo ló ṣe máa keep malice pẹ̀lú obìnrin ẹ̀? Ẹ má gbàgbé, Frank ti níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n divorce náà ni. Ìyàwó ẹlẹ́ẹ̀kejì ẹ̀ kọ́ mọ́, wọ́n tún divorce. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn náà sọ ni pé wọ́n cheat. So yẹ yín, bí wọ́n ṣe change game mọ́ Frank lọ́wọ́ nìyẹn, pé òun ló balẹ̀ ara rẹ̀ jẹ́, òun ló ti ìyàwó rẹ̀ sí ọ̀dọ̀ Chike, pé in the process tó ń keep malice yìí tó ń ṣe bí narcissist, òun ni ìyàwó rẹ̀ fi lọ bá ọmọ olórin. Ẹ̀yin ti tèmi, ọmọ olórin yẹn sì ni mo wá rí fọ́tò rẹ̀, fídíò rẹ̀ kan. Ẹ̀yin tèmi, mo rí fídíò ọmọ olórin yìí, tẹ́ bá rí nǹkan tó fi sábẹ́, mo ní nǹkan burúkú tó fi ń dóyàwó níyàwó lélẹ̀. Ẹ̀yin tèmi, ìwọ tó pàyàwó rẹ̀ tì, tí ìyàwó lọ bá ọmọ olórin olóko gbangba, ìyàwó rẹ̀ ṣe máa padà wálé? Kò ní padà wálé. Ẹ̀yin tèmi, by the way nìyẹn, ó lágbára, ó dẹ̀ ṣe mí láàánú, inú mi ò dùn sírú issue yìí o. Ṣó yé yín? Obìnrin tó bá ṣe àgbèrè, obìnrin tó yàn àlè tó ṣe àgbèrè, kò dìgbà tẹ́ bá yàn ní malice, kò dìgbà tẹ́ bá pàtì pé, you understand? Kò dìgbà náà. Ṣó yé yín? Ṣùgbọ́n ẹ má fọwọ́ ara yín gbé báwo mo ṣe fẹ́ sọ Yorùbá yìí? Ẹ má fi ọwọ́ ara yín kó wàhálà wá fúnra yín. Oúnjẹ tẹ́ jẹ fúnra yín, ẹ má fi gbé fólóńgbò jẹ. Èwo làbúrò mọ́ yan òdì pẹ̀lú ìyàwó tó gbé sílé? Obìnrin pìfẹ́ kẹ́ ẹ̀ náà fa ju pé kí ọkọ rẹ̀ tó jẹ́ wípé the reason why she's in that house, nítorí ọkọ yẹn ò wá bá sọ̀rọ̀ mọ́, ọkọ yẹn ò jóúnjẹ rẹ̀, ọkọ yẹn ò bá a lò pọ̀ mọ́. Obìnrin ó mọ wá ọ̀nà àbáyọ kíákíá. Àwọn obìnrin míì gan wọ́n lè para wọn. Ọ̀nà àbáyọ kíákíá lóbìnrin máa wá. Ọ̀nà àbáyọ kíákíá yẹn ó ní arábìnrin rẹ̀ Frank ló lọ pàdé Chike tó náà kó bá lò. Wọ́n ní everyday ló máa ń bá sùn. Bí wọ́n ṣe sọ ọ́, ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́, ọ̀rọ̀ yìí lágbára. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́. Inú mi ò dùn. You understand? Obìnrin yẹn náà wá jáde, ó wá post jáde. Gbogbo oríṣiríṣi nǹkan tó kọ, ká gbọ́ tẹ́tẹ́ mi rí o. Ó ní pé Frank, òun náà ní oríṣiríṣi obìnrin tó ń tẹ̀lé. Tó bá jẹ́ bẹ́ẹ̀ náà, ẹ̀yin tèmi ẹ rò dáadáa. Tó bá ṣe pé òun náà ní oríṣiríṣi obìnrin, ó fi obìnrin sílé, ó ní òun keep malice pẹ̀lú ẹ̀. Àwọn wo ni wọ́n bá sọ̀rọ̀ tó fi ń keep malice pẹ̀lú ìyàwó ẹ̀? So ẹ mọ̀ gbé oúnjẹ alẹ́ yín fólóńgbò jẹ. You understand? Ó máa ń dùn obìnrin pé kí ọkọ rẹ̀ má bá sọ̀rọ̀ mọ́. Ọ̀nà àbáyọ ló máa wá kíákíá. Ìwọ ní oríṣiríṣi obìnrin already. You understand? Tó bá máa fi padà wálé, okó tó fẹ́ fi dóyàwó náà dà. Ó ti lọ bá oríṣiríṣi àwọn obìnrin yẹn sùn ta. Okó tó fi bá ìyàwó rẹ̀ sùn lé dà. So nítorí ìyẹn gan, you understand? Kò ní nà tààrà mọ́, kò ní ní energy tààrà mọ́. Ó mọ bá a lò pọ̀ bí ẹni pé túláàsì. Obìnrin ó dẹ̀ máa rẹ́kọ̀dì fún ẹ. Ó máa rẹ́kọ̀dì fún ẹ. According to interview Frank Edoho tí mo rí, ó ní máa bá wọn ọmọ sọ̀rọ̀, bẹ̀ wọ́n pa ìyàwó tì. Well, èmi ò support ẹ o, ẹ̀yin tèmi, mi ò support ẹ. Bẹ̀ ìwọ ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀, ó fẹ́ gbóúnjẹ alẹ́ rẹ fólóńgbò jẹ. Má fọwọ́ ara rẹ, má fi kó bá rẹ. Ìyàwó tó fẹ́ ni lóòótọ́, àmọ́ ó ní bá a ṣe ń ṣe. I'm telling you, mi mọ̀ bí mo ti ṣe ẹ̀rẹ̀ rí. Like, kò sí bí ọkọ àti ìyàwó bí wọ́n ṣe wà nínú ilé tí kò ní sí argument. Tèmi àtọkọ mi bá argument yẹn, ibẹ̀ yẹn náà ló máa parí sí. Ibẹ̀ yẹn ni argument yẹn máa parí sí. Kò ní extend the next time, the next minute. Tá bá ti ṣe argument yẹn tó bá ti tán bẹ̀ yẹn, ó tán náà nìyẹn. Ní refer back to it mọ́. Ọkọ mi ò lè gbé wá pòkè o. Mo fẹ́ náwó kí màá sọ wípé rárá, láíláí mi ní reject. Kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe dùn mí tó, ẹ̀yin tèmi ẹ gbà bẹ́ẹ̀ o. Tó bá wù yẹn gbà, tó bá wù yẹn má gbà, mi ò ní reject. Bákan náà, èmi náà wà lè dáná ká sọ pé òun ní jẹ. Argument wa kò tó the next level. Ìwọ tó bá keep malice pẹ̀lú ìyàwó rẹ̀, ó tán rẹ̀ o. Ẹ̀yin kan lè keep malice 1 year. Ó ti lọ kó tó dé. Ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi, ẹ̀yin wo nǹkan burúkú tọmọ yẹn fi ń dóyàwó ìyàwó. Àwọn náà ó ní nǹkan táwọn náà ń lò tí wọ́n fi ń dóyàwó yín. Èèyàn tó dóyàwó ẹ̀ kò ní dó lójú bọ̀rọ̀, kò ní wà normal energy ẹ̀kọ́ ló wà. Àwọn náà máa ń gbé nǹkan sára. Fún díẹ̀ yìí, ẹ lọ bá mi ṣe iṣẹ́ yìí o. Ṣé ó yé yín?
ẹ lọ bá mi ṣiṣẹ́ yìí so that kí ìkìmí yín kó mọ jáde sí kó mọ ṣe lẹ̀wùlẹ̀wù. Ẹ lọ bá mi wá àìdán, ẹ bá mi wá egbò ìpẹ̀ta, ẹ bá mi wá akérèjùpọ́n, ẹ bá mi wá Dan Cameroon, ẹ bá mi wá orógbó bíi 21, ẹ bá mi wá kànáfùrù, ẹ bá mi wá atalẹ̀ funfun, ẹ bá mi wá kòròkòrò ọkà bàbà díẹ̀ tó yẹ yín, ẹ wá jerrycan like 4 litres, ẹ kó gbogbo ẹ̀dà síbẹ̀, ẹ bu omi sí, ẹ fi kalẹ̀ fún 2 days. Lẹ́yìn 2 days ẹ máa mú ní half cup ẹ máa mú. Bákan náà gbogbo nǹkan tí mo mention yìí ẹ lè sọ di powder kẹ máa fi lo omi gbóná àbí ògì preferably nítorí àtọ̀ kẹ̀dẹ̀ máa mú mi, ẹ mú láàárọ̀ lálẹ́. Èyí tí kẹ make sure pé ẹ get ẹ̀ like 2 cups bẹ́ẹ̀ irú kòròkòrò ọkà bàbà yẹn ẹ jẹ́ kó jẹ́ agolo tomato kékeré, irú ṣé mo pe gálíkì tó bá yẹ pé padà ni ẹ fi gálíkì sí o, ẹ jẹ́ kó jẹ́ agolo tomato kékeré. Then irú kí lórúkọ rẹ̀ egbò ìpẹ̀ta ẹ jẹ́ kó jẹ́ bí agolo mílìkì, you understand. Ẹ máa fi mu ní alákọ̀ọ́kọ́ ẹ mú léra wọn fún 14 days, ìyókù kẹ wá mọ mú ní time tó wù yín, ká sọ wípé maybe twice a week kẹ mọ ṣe bẹ́ẹ̀ yẹn. Then bákan náà ẹ lè contact mi fún apps alálùbáríkà. Ẹ mọ́ gbàgbé mo sọ nípa ashwagandha, ó ṣe wà pé very very potent. Mo sọ nípa ashwagandha, mo sọ nípa fenugreek, mo sọ nípa ginger, gloves, kànáfùrù, mo sọ nípa ẹ̀. Ìwọ tó bá ṣe níṣẹ́ ẹ lọ́wọ́ ó sì ta lẹ́nu. Níjọ́wọ́ dádì wa kan fún wa ní iṣẹ́ kan and iṣẹ́ yẹn náà dẹ̀ dáa. Wọ́n sọ pé ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ̀ tó yẹ gbogbo nǹkan tí mo mention yìí náà tí nǹkan ọmọkùnrin bá ti ń súnkì ó máa help ẹ láti jáde sí. Èyí tó bá easy fún ẹ ò ní kó ṣe. Tó bá dẹ̀ mọ̀ pé maybe a lè help ẹ out, o lè pè mí Hajia. Full package ni màá tà fún ẹ, even àwọn míì tí mi lè ráyè ìdárúkọ ń bíbà, you understand. Full package bet ó máa ná ẹ lówó. Ìwọ tó bá mọ̀ pé ò wá lówó torí Ọlọ́run èyí tá à ń sọ yìí náà lọ try mọ́ pè mí pa Hajia good morning mọ́ pè mí pa bẹ́ẹ̀, you understand. Dádì wa kan wọ́n ṣeun gan, wọ́n fún wa ní ọwọ́ ilé, wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú àti ẹ̀gẹ́ àti ìré àti kànáfùrù àti orógbó 9 papọ̀ kò sọ wọ́n di powder kó mọ́ fi mu ògì láàárọ̀ lálẹ́. So kò jù báyẹn lọ. Ìwọ tó bá understand tó rewind tó bá pè mí o pè mí pé o fẹ́ rajà nítorí tọ́lọ́run, you understand me. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ọyọ kan tó mọ̀ pé o like size ẹ̀. Ṣé mọ̀ pé mo sọ fún yín nípa Pandoro, mo sọ nípa Pandoro fún yín. Yes, ẹ lọ wo iṣẹ́ Pandoro yẹn náà. Òun náà ó ṣe kí ni ó ta lẹ́nu. Pandoro àti ata ìjọ̀sí. Tó bá wù ẹ́ fi orógbó tó bá ní hypertension fi orógbó sí, orógbó 21. Pandoro fresh one from the tree, you understand. Gé kékèké kó sínú omi kó lo 3 hours kó wá wá jáde kẹ wá sa síbi tí atẹ́gùn ó ti mọ fẹ́ sí tó wà gbẹ yánrán. So orógbó yẹn náà 21 grand ẹ̀ kó gbẹ yánrán, fi ata ìjọ̀sí sí, fi kànáfùrù sí díẹ̀, fi ginger sí tó bá fẹ́. Yes, tó bá dẹ̀ fẹ́ àtọ̀ tó fẹ́ ṣe wàhálà púpọ̀ náà fi gálíkì níwọ̀nba náà sí. So kò bá jẹ́ àlàyé nǹkan ló mọ jáde bẹ́ẹ̀. Tọ́jú gbogbo àìsàn o, ìwọ tó ní jẹ̀dí, ìwọ tó ń jẹ sugary things tọ́jú ẹ̀, otherwise you are just joking. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Bye for now.